padà sórí ètò Miliki Express gbogbo bí tó ń wò mí nínú ilé. Mo sọ lẹ́ẹ̀kan mo ní ọdún yìí ó máa jẹ́ ọdún ayọ̀, ó máa jẹ́ ọdún ìgbéga, ó máa jẹ́ ọdún owó, ọdún ìdùnnú, ọdún ìṣerere, ọdún tó yẹ pé gbogbo àwọn tó ń wá ọmọ, tó ń wojú Ọlọ́run fún ọmọ rere, tán máa lóyún, tán máa bímọ. Ẹ mọ̀ pé èèyàn tó bá lóyún ní January ká tó parí ọdún yìí ó máa bí pẹ̀lú àṣẹ ti Èdùmàrè. Ẹni bá ní February gan sì máa bí, ẹni bá ní March gan máa bí kọ́dún tó jálẹ̀ nítorí pé bàbá mi ló wà lójú iṣẹ́. Ẹni tó fẹ́ ra mọ́tò ó máa rà, àwọn tó fẹ́ kọ́lé nítorí pé Ọlọ́run 1 minute bàbá tèmi jẹ́ pé bàbá mi tó fún wàrà àti fún oyin tó jẹ́ Ọlọ́run miracle ó máa ṣe gbogbo ohun tí a bá fẹ́ nínú ọdún tuntun. Ẹ wò ó, mo ní àlejò mi wà ń kalẹ̀ ìyá mi olóríire. Tí màmá bá ti wà lórí ètò báyìí inú mi á máa dùn, ara mi á máa yá gágá. Tí màmá bá wà lórí ètò ẹ̀mí gan á máa sọ̀rọ̀, á máa gbé mi nínú pé Lara no orí ọ̀fẹ́ rèé ó yá káàṣì ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nínú lẹ́wọ́ ẹ wá nǹkan fìdílé o. Ẹ bá mi mú báírò, ẹ bá mi mú pépà nítorí pé a máa kọ nǹkan, a máa kọ àdírẹ́sì, a máa kọ nọ́mbà torí pé tó bá ti tó àsìkò èmi kọ́ ni mo máa sọ fún yín pé ó yá ẹ mú nọ́mbà, ó yá ẹ̀yin fúnra yín lè máa kọ́lẹ̀ nítorí pé orí ọ̀fẹ́ yìí ó pọ̀, mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ́ di àǹfààní ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé, gbogbo ẹ̀yin tèmi pátápátá ọdún yìí ìjọ rẹ̀ ló máa jẹ́ fún wa. Màmá tèmi, mọ́mì mi, Ayaba Jesu wà mí láti ìlú Àkúrẹ́ olóyè mẹ́fún. Màámi ẹ̀ wá bá ń káwọn ará lé Happy New Year. Ẹ kú ilé olóòtú. Yes ma. Ẹ kú ilé gbogbo ẹ̀yin ará ilé tẹ́ ń wò wá, a kú àlàjá ọdún ayabo. Awakọ̀ òkùnkùn tó ń gbé ayé yín yípo ráìdà bá òtò ojú kan Ọlọ́run á gba ayé yín lọ́wọ́ ẹ̀. Gbogbo agbára tí kì í jẹ́ kẹ́ ní ìtẹ̀síwájú, tí kì í jẹ́ kẹ́ máa ní ẹ̀rí nínú ọdún, Ọlọ́run á ba agbára náà jẹ́. Ìwọ tó jẹ́ pé òwò aláǹtakùn náà fi ń dènà ìrì ayé ẹ̀ léni bó ṣe ń gbọ́ mi lórúkọ Jésù, Ọlọ́run á já ìtàkùn ayé kò lọ́nà yín. Nínú ọdún tuntun tá a wọ̀ yìí lórúkọ Jésù ẹ rọ́wọ́ mú. Ọ̀nà á là fún yín. Ọ̀nà á là fún yín. Ẹyẹ ayé tó sàbà lórí ògo yín Ọlọ́run á ṣí wọn nídìí. Ẹyẹ ayé tó sàbà lórí ìràwọ̀ yín tẹ́ ń ṣiṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé ara lẹ fi ń ṣiṣẹ́ tí ìràwọ̀ ò bá yín ṣiṣẹ́ tó ògo yín ò bá yín ṣiṣẹ́ lórúkọ Jésù Ọlọ́run á ṣí ogun náà nídìí. Ẹ bágo Sátánì náà ayé yín Ọlọ́run á gbé kúrò. Láti èní lọ ẹ dìde kẹ́bẹ̀ sí tàn, ẹ dìde kẹ́ tẹ̀síwájú, ẹ dìde kẹ́bẹ̀ sí dá rere ṣe. Ọdún ìdá kan rere ṣe ni. Nítorí ìràwọ̀ yóò tàn lọ́dún yìí, ògo Ọlọ́run yóò sì bú jáde. Nítorí Ọlọ́run bojú wọlẹ̀ láti ọ̀run wá. Bóyá ó rí ẹnìkan tó ń wá Ọlọ́run, gbogbo àwọn tó bá wá Ọlọ́run lọ́dún inú ó rí Ọlọ́run ní ìyanu, wọ́n ò rí nínú ògo, wọ́n ò rí nínú ọlá, wọ́n ò rí nínú ìyìn, wọ́n ò rí nínú agbára. Gbogbo tẹ́ ti ń lé lọ́jọ́ tó ti pẹ́ láwọn ọdún wọn nì, àwọn ọjọ́ wọn nì tó ti gbé ire yín lọ, àwọn ọdún wọn nì tó ti gbé àǹfààní yín lọ, tó ti gbé opportunity yín lọ lórúkọ Jésù. Mo ń sọ̀rọ̀ báyìí, àṣẹ ń tẹ̀lé gẹ́gẹ́ bí a ti fún mi ní ohùn. Lórúkọ Jésù, ọjọ́ yóò ṣàwárí ọjọ́, oṣù yóò ṣàwárí oṣù, ọdún yóò ṣàwárí ọdún, yóò kó gbogbo ire tẹ́ ti pàdánù lọ́jọ́ tó ti pẹ́ yóò kó lé yín lọ́wọ́, ẹ ó rí àánú gbà, yóò sì dára fún yín lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ kú ilé, a kú ọdún, a kú ìyèdún, ọdún ayabo. Ohun ayọ̀ lọ́lọ́run sọ lọ́dún yìí, ìròyìn ayọ̀ lọ́lọ́run sọ lọ́dún yìí, mẹ́sẹ̀gì ayọ̀ la fi fún mi láti ọ̀run wá. Ọlọ́run sọ pé ọdún yìí wípé ọdún dìde tan ìmọ́lẹ̀ ni, bó ṣe ń gbọ́ mi yẹn ìwọ náà dìde kó tan ìmọ́lẹ̀ torí pé inú ọdún yìí ni ìmọ́lẹ̀ rẹ máa tàn. Nítorí Ọlọ́run ló ń bójú wọlẹ̀, òun rí àwọn tó ń sọkún tó ń ké pé òun fẹ́ gbà wọ́n, òun fẹ́ ṣàánú fún wọn. Wípé ọdún yìí yóò dára ju ọdún tí a lò kọjá yẹn. Ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tí ilé wọn bá wà níbi omi, torí Ọlọ́run sọ pé òjò ọdún yìí máa papọ̀ jù, ó dẹ̀ máa ṣe omi yalé. Àwọn tí ilé wọn bá ti omi kán tètè máa wá ọ̀nà, kán tètè máa ṣe ní àkókò yìí. Àwọn mẹ́sẹ̀gì tó kù tó bá yá ẹ máa gbọ́. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní mo jẹ́ ọmọ tó wà nú ẹ̀mí, mo jẹ́ ọmọ ẹ̀mí, ẹ mọ̀ dí. Èmi tẹ̀sí kọ́kọ́ fẹ́ sọ fún mọ́mì wípé àtọ́má ti kí gbogbo àwọn ará ilé tán kí mọ́mì kan súre ọdún fún gbogbo wa o ní màmá gọbra ọgá náà ti wà nú ẹ̀mí
ní àdúrà yẹn ẹ̀yin náà mọ̀ bọ́n ṣe ń gbàdúrà mọ̀ pé lóòótọ́ abiyamọ ni wọ́n ń gbàdúrà. Wọ́n ní ọdún yìí jẹ́ ọdún ògo. Mọ́mì ní ọdún yìí jẹ́ ọdún ayọ̀. Ìwọ ò ṣe tap into it. Kò di ìgbàgbọ́ ẹ, kò jẹ́ kó bá ètò ẹ̀ní, kí ìgbàgbọ́ àti ètò ẹ̀ní kó jọjọ jẹ́ ọ̀kan. Ó ṣe di ẹ̀ní ìmú. Kó wá rántí ọjọ́ ẹ̀ní báyìí, kó rántí ẹ̀sáyọ̀, ìdùnnú, ìgbéga àti plenty testimony. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, ọdún yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Bọ́lọ́run ṣe ń jẹ́ Ọlọ́run tó wà láàyè síbẹ̀, ọdún ayọ̀ ló máa jẹ́. Mọ́mì, ẹ ní àwọn mẹ́sẹ̀gì ti jáde fún ọdún. Bẹ́ẹ̀ni. Ǹjẹ́ ó ní díẹ̀ tẹ́lẹ̀ sọ fún wa ńbẹ̀ ká tó wọnú ètò ìní gangan ní proper? Díẹ̀ náà ni mo lè sọ. Ọlọ́run sọ fún mi wípé ọdún yìí yóò rọrùn ju ọdún tí ó kọjá lọ. Owó yóò wà ní ọdún yìí ju ọdún tí ó kọjá lọ. Ṣùgbọ́n fún gbogbo àwọn tó bá fẹ́ Ọlọ́run. Ọlọ́run sọ pé ní ọdún yìí wípé torí tá a bá ń sọ mẹ́sẹ̀gì a máa ń sọ bí ojú ọjọ́ ṣe máa rí, bí ojú ọjọ́ ṣe máa rí, bí òjò ṣe máa rọ̀, bí gbogbo nǹkan ṣe máa, gbogbo ẹ̀ lọ́nà máa ń sọ fún wa pé ọdún yìí pé òjò máa rọ̀ ní àsìkò tó yẹ kó rọ̀, ṣùgbọ́n nígbà tó bá yá á papọ̀ jù pé kí àwọn àgbẹ̀ kan tètè bẹ̀rẹ̀ sí gbìn nǹkan tó jù àkọ́kọ́ bá ti rọ̀. Torí ìgbà tó bá papọ̀ jù yẹn ó lè ba nǹkan jẹ́, ó lè ba nǹkan jẹ́. Ọlọ́run dẹ̀ sọ fún wa pé ọdún yìí pé ká máa gbàdúrà pé ìjọba tó wà lóde yìí kó wọn Ọlọ́run kó lè wà pẹ̀lú ẹ̀ torí dàrúdàpọ̀ máa wà nínú ìjọba ẹlẹ́yàmẹ̀yà tó máa da gbọ́n mi sí omi òtó. Tó mo rí pé gbogbo ẹ̀ bẹ̀ sí ń rú, ó bẹ̀ sí ń rú bẹ̀ tí wọ́n bá tètè bójú tó Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ á tún máa lọ. So àwọn oríṣiríṣi nǹkan ló wà nínú mẹ́sẹ̀gì ọdún yìí. So mi lè máa sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́, tó bá ní ìfẹ́ sí kán pè mí máa sọ fún wọn. Mọ́mì, àwọn àgàn, kò tiẹ̀ sí àgàn nínú ilé Ọlọ́run gan-an. Mo mọ̀ pé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ rere, ṣé àwọn náà máa rọ́mọ gbẹ́jọ́ nínú ọdún yìí? Ní ọdún yìí, àní nígbà tí Ọlọ́run bá bojú wolẹ̀ láti ṣe àánú Ọlọ́run gbogbo ló máa ń pákéjì síbẹ̀. Á fi ọmọ fún àwọn àgàn, àwọn oníròbìnújẹ́ abúsáyọ̀, àwọn aláàárẹ̀ á fún ọkàn wọn ní ìsinmi, àwọn tó ti rẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run á fún wọn ní agbára, àwọn tó ṣe aláìní Ọlọ́run á pèsè fún àìní wọn. Ìwọ tó ti ń sá eré láti ralẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, tó bá ti lè fọkàn sí tó dẹ̀ gbàdúrà ẹ̀ lọ́dún yìí, wàá ralẹ̀ wàá dẹ̀ kọ́lé. Ó tó fọkàn sí àti lọ́kọ àti ní aya, ọdún yìí jẹ́ ọdún àṣeyọrí, ọdún téèyàn máa ń lé nǹkan rere tásìbà, àní ọdún ìbújáde ògo fún àwọn tó bá àwọn ọmọ ológo tó fẹ́ rí ògo wọn lò. Àwọn èèyàn ṣe rí ògo àti ogun wọ́n jọ máa ń rìn pọ̀ ni. Èèyàn máa ń tẹrí ìkan ba fún ìkan ni. Tí ògo àti ogun bá jọ dàgbà, tí èèyàn bá tẹrí ogun ba, ògo ò ní dìde. Ṣùgbọ́n tí èèyàn bá ti tẹrí ogun ba, ògo á dìde. Ọdún yìí ni Ọlọ́run fẹ́ gbé ògo àwọn èèyàn tó ti ń jagun lọ́jọ́ tó ti pẹ́. Ọlọ́run fẹ́ gbé ògo wọn jáde lọ́dún yìí. Àti èmi àti ẹ̀yin àti gbogbo wa. Ọdún yìí ni ọdún ìbújáde ògo wa. Ọdún ìdìde san ìmọ́lẹ̀ ni. Mú lérí rẹ̀ ṣẹ o, Ọlọ́run ìlérí. Mú lérí rẹ̀ ṣẹ o, Ọlọ́run òdodo. Ṣé wọn ló pè mí tó ṣe lérí ayọ̀? Mú lérí rẹ̀ ṣẹ bàbá mímọ́. Ẹ wá jájọ kọrin yẹn nulẹ̀. Gbogbo ogun tó ń wò mí pátápátá, ó yẹ já tẹ́wọ́ àdúrà nítorí pé ìránṣẹ́ Ọlọ́run alààyè ó wà lórí ìjókòó. Ẹ̀mí Ọlọ́run ó rá bàbà. Ẹ jájọ kọrin yẹn ká fi tinútinú tẹ̀mítẹ̀mí kẹjẹ kájọ fi kọ́. Ó yá o. Mú lérí rẹ̀ ṣẹ o, Ọlọ́run ìlérí. Mú lérí rẹ̀ ṣẹ o, Ọlọ́run òdodo. Ṣé wọn ló pè mí tó ṣe lérí ayọ̀? Mú lérí rẹ̀ ṣẹ bàbá mímọ́. Ìlérí Ọlọ́run á ṣẹ́nu ayé wa. Ìlérí Ọlọ́run á ṣẹ́nu ayé gbogbo wa pátápátá. Mọ́mì, báwo ni ìlérí Ọlọ́run ṣe lè ṣẹ nínú ayé gbogbo wa nínú ọdún yìí? Ṣé
number one, kí gbogbo àwọn tí Ọlọ́run ṣèlérí fún kán mọ̀ pé olóòótọ́ ni Ọlọ́run. Olóòótọ́ ni Ọlọ́run tó ṣèlérí. Kò sí ẹni tí Ọlọ́run ṣèlérí fún tí ìlérí ò ṣẹ. Ṣùgbọ́n wọ́n lè máa dá dúró kán máa mú pẹ́. Ẹ wo ọjọ́ t'Ọlọ́run sọ pé Abraham máa bímọ. Abraham ṣẹ̀ṣẹ̀ wá bímọ nígbà tó dá 99 bí nǹkan. Ìyàwó ẹ̀ bímọ ní 90. So nǹkan tó fà á gbà yẹn ká gbà pé láyé ìsìn tí ọ̀run ti ṣí, tí aṣọ òkèlè tẹ́bìlì ti fàya, tí oníkálùkù lè lọ síbi tí àánú pẹ̀lú ìgboyà. Abraham kì bá pẹ́ tó yẹn kó tó bímọ. Torí ìbá lè béèrè. Torí nísìnyí báyìí aṣọ òkèlè ti fàya. Jésù wá sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè ní orúkọ mi la ó ṣe fún yín kí a lè yin baba lógo nínú ọmọ. Ṣé rí mọ̀ pàṣọ òkèlè ti fàya. So èèyàn lè béèrè sí tí ìlérí bá pẹ́ kó dẹ̀ rí gbà. Ṣùgbọ́n tí ò bá béèrè, àwọn kan wọ́n ní ayé ò lè pa kádàrádà, wọ́n lè fawọ́ aago sẹ́yìn. Wọ́n lè fawọ́ aago yẹn sẹ́yìn títí àsìkò tí ìlérí yẹn wà ní wúlò mọ́ kó wá máa ṣẹ. Bàbá kan wà ní ṣọ́ọ̀ṣì wa tí mò ń lọ tẹ́lẹ̀. Bàbá yẹn pé ọmọ 135 nígbà tó ń ṣe wá gbé fíbùtù ṣàgàrí pipe fún. 135. Bẹ́ẹ̀ni, ó ì tí ń gbọ̀n. Iṣẹ́ rí AC ẹ̀ òun ló pa bàbá òun. Torí kò pọ́dún kan àbọ̀ tí ó tó gbé mọ́tò fún bàbá nígbà tí bàbá kú. Ìlérí iṣẹ́ bẹ̀ kò gbádùn ẹ̀. Kọ́lọ̀ máa fi òrè wá sí ọjọ́ ogbó. Kó má jẹ́ kó pẹ́. Ìdí nìyẹn tí ilẹ̀kùn ṣe ṣí sílẹ̀ fún gbogbo èèyàn láti sìn, láti wá síbi tí àánú pẹ̀lú ìgboyà. Tó gbogbo ẹ̀yin tèmi nínú ilé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní kẹ́ bá mi wá báírò àti pépà sítòsí. Ìdí tẹ́ ẹ máa fi kọ mú báírò àti pépà sítòsí, àbí tẹ́ ẹ máa fi mú fóònù yìí tẹ́ ẹ máa fi kọ nọ́mbà mọ́mì. A máa tó wọnú ẹ̀ ní ìsìn. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa pátápátá mo fi ká bá mi fi gbogbo ẹ̀mí àti inú àti ara ṣe ètò ẹ̀ní. Nítorí pé ẹ̀mí Ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀. In fact, ó ti ń rá bàbá báyìí. Mọ́mì máa ṣe àlàyé àwọn nǹkan kan tó máa yé mi, tó máa yé yín. Tẹ́ ẹ máa mọ ìdí tó yẹ kẹ́ ẹ fi darapọ̀ pẹ̀lú ètò tí mọ́mì torí ẹ̀ wá sórí Orísun lónìí. Ẹ wá já lọ sílé agbára náà gbogbo tó ń wò mí nínú ilé. Happy New Year lẹ́ẹ̀kan sí o. Ọlọ́run á jẹ́ kí ọdún yìí kó jẹ́ ọdún ayọ̀ fún gbogbo wa. Ẹ kú dédé àsìkò.